Nàìjíríà reason tó fi ń pè ní Islamic nation ni pé owó tó ń san lọ́dọọdún sí Saudi Arabia Tinubu sì ń san so ó ti show pé Nigeria is an Islamic nation kó bọ́ sí gbangba kó wá sọ pé òun ò san so winning national tó ń san owó yẹn sí Saudi Arabia wọ́n yìí ka Nigeria pé yes. Oloye, I condemn it. Majasola Igboho Osha, even I did not call you because I don't want to call you. I condemn what you said. Yes, you are saying Yoruba nation, Yoruba nation. Want to KG because Tinubu will not release it for free. Nobody release it for free. Near to Atibota ma wa boot Tinubu. If you want to campaign for Tinubu, you are free to campaign for Tinubu. After all, Kishomo 18 years. Opinion thing let's campaign for Tinubu. Go ahead, please. I'm not threatening anybody. Tinubu ma ṣe dáadáa, kí Tinubu má bẹ̀rù, àwọn má dìbò fún. Tó bá pé Obi ló ṣe dáadáa, kó bí má bẹ̀rù, àwọn má dìbò fún Obi. Tó bá pé Atiku ló ṣe dáadáa, okay, kó go ahead kó lọ dìbò fún Atiku. Tinubu ti wà ń bẹ̀ ní sí, ṣé kò sí tójú ọmọ Yorùbá ń rí ni. Ojú wa látàdátà bá pa Yorùbá now. Are we safe in Yoruba land? Are we safe? Wọ́n pààyàn lógúnlógún, pààyàn lọ́gbọ̀n. Ẹ̀yin gangan tí wọ́n mú, ṣé wọ́n ti fi yín sílẹ̀ ni? Ṣé owó àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá kò sí ní bó ṣe mú yín ní Olóyè Sunday Igboho? Àwọn àgbàgbà wà yìí ká ni wọ́n, they don't care about us. They are going there for their pockets, not for anybody. Yes, ẹ ti bọ́tà. Because wọ́n taba kó ẹyin sọ́tún, taba kó ẹyin sósì, taba fi ẹ̀yìn rìndé sẹ́yìn, ẹni tí ò ní yin ni ò ní yin ni. Má di eégún Ìjẹ̀bú wèrè UK. Tí Sunday Igboho bá bọ́tà nígbà tó bọ́tà láti campaign fúnlẹ̀ Yorùbá, we will have been caught unaware. Àwọn Fúlàní ò bá ti ṣíjìbò wá. Ọ̀sán kan orúkọ wọn ò bá ti wọlé kó ti pa anybody tó ń lẹ̀ Yorùbá. Bàbá mi ọlọ́ba àfọ̀rùnkẹ́, mo sọ fẹ́ pé àwọn tó bí èmi, àwọn tí wọ́n ní ọpọlọ náà bí mi, tí wọ́n kọ́ mi tí mo dẹ̀ gba ẹ̀kọ́. Bàbá mi á ní tí ìwà tí wọ́n bá jọ ń ṣe. Ó ní tó bá ṣe ẹlẹ́ṣẹ̀ kan. Ó ní jókòó kó wò ó. Ṣó ṣe ohun tó dáa fún ẹ rí? Tó bá ń sọ̀rọ̀ lẹ̀ Yorùbá lẹ́nìí, wọn ò lè kóyọ Sunday Igboho kéré. Tó bá lóun ò ṣe Yorùbá nation mọ́ lẹ́nìí, wọn ò lè kó èèyàn Sunday Igboho kéré. Who know your papa now? Who know your papa? Koiki mú ẹ̀dá nígbà ẹ̀ náà tó ń bẹ̀bẹ̀ nínú inbox Koiki. Ta ló mọ bàbá ẹ̀ náà? Má di eégún wèrè UK. Tí Sunday Igboho bá ti dìde fún wa ni, nígbà tó dìde yẹn ni, wọ́n ti bò wá jọ̀kanjọ̀kan. Wọ́n kò wọlé lọ́sàn-án kò wọ́n kò pa anybody tán ni. Báwo làwọn Taliban ṣe gba Afghanistan? Ṣebí wọ́n bò wọ́n ni. Ọ̀pọ̀ pé Sunday Igboho dìde fún wa ni. Tó bá lọ́wọ́ ò ṣe tiwa mọ́lẹ̀ ni, ẹ jẹ́ kó dá dúró tiẹ̀. Tó bá ní Tinubu ló fẹ́ campaign fún, ẹ jẹ́ kó wà ń bẹ̀. Ọmọ tó máa ń sọ̀rọ̀ lórí TikTok yìí tí wọ́n mú jọ̀wọ́. Ìgbà tí Sowore lọ gbá kalẹ̀, Sowore ló ń tẹ̀lé nísìnyí. Òun ò lọ sẹ́wọ̀n sẹ́ẹ̀lì ló lọ. Sowore lórí bíi mini god. Ìlú táwa wà yìí, ṣé gbogbo tó ń ṣe fún wa ló ń tẹ́ wa lọ́rùn. Ṣùgbọ́n tí àwọn bàbá tó wà nílé wọn ò ṣe dáadáa. A rí America bíi mini god. Before I will say God bless Nigeria, I will say God bless America first. Tó bá táwọn dá wa nù. Àwọn America ló gbà wá. Ogun ló ń lọ lọ́tún lọ́sì lágbàáyé yìí. UK tó wà yẹn sì kò save. America tẹ́mi wà kò save. Nowhere is safe now. Tógun ẹ bá búrẹ́kẹ́ kọ́mọ ìkagun Third World War. Tó bá ní kí àwọn tí wọ́n jẹ́ ọmọ Burkina Faso máa lọ sílé, kó tó sọ ọ́nà máa lọ sílé wọn. Ṣé èmi àti ẹ má di eégún Ìjẹ̀bú wèrè UK? Ṣé èmi àti ẹ ṣàlékún gègé pa lọ sí Nàìjíríà? Pátá ọba tó wà ńbẹ̀ tí wọn ò ṣeré. Ìlú tó kún fún wàrà àti fún oyin. Ìlú tó wó wà ńbẹ̀, tó lá wà ńbẹ̀, tó rọ̀ wà ńbẹ̀, tí nǹkan àlùmọ́nì wà lórí ilẹ̀ tó tún wà lábẹ́ ilẹ̀. Ìlú yẹ káwọn èèyàn máa pé wò. Tó yẹ káwọn èèyàn máa pé bọ. Táwa ń sọ́nà ní orí káàkiri àgbáyé.
wọ́n ṣeré náà ṣó yẹ kí ṣe Tinubu wa kó ráìsì káàkiri òun fi ká ẹgbà ráìsì ó gbé wíṣíà fáwọn kìíní àwọn handicap ó fún wọn ní wíṣíà gbàtọ́ bá nídìí medication tó nídìí oògùn wọn ò ní ta wíṣíà fi rògùn ọ ìgbà wo ni wọn ní gbé wíṣíà lọ sáàrin títì kọ́ máa lọ fi tọrọ bárà ṣé wọ́n ṣeré ni wọ́n ṣeré náà ìkà ni wọ́n náà bẹ́ẹ̀ tó bá wá fi respect díẹ̀ sí fún Sunday Igboho ó lè bọ́ta o eléyìí tí mo bẹ́ẹ̀ ṣe mò ń wo ọmọlúàbí ọlá bí wọ́n ṣe bí mi bí tí wọ́n ti bí mi ó ní mo fi ń bá ẹ sọ̀rọ̀ nísìn tó bá bọ́ta fún mi má jí eégún Ìjẹ̀bú wèrè UK ò ní láìkí ara ẹ̀ wọ̀kan rọ̀dọ̀rọ̀dọ̀ yìí ó wá mú Sunday Igboho ó wá tẹ̀ sórí àtẹ̀ ìwà táwọn wèrè followers sí ẹjọ́ bẹ̀rẹ̀ sí ní sórí burúkú papọ̀ èwo nínú yín ló lè bọ́ta kó ṣe ohun tí Sunday Igboho ṣe. I never met Sunday Igboho before. Mi ò rí Sunday Igboho sójú rí. But lórí Sunday Igboho sọ yìí, I am blaming him for the first time. For the first time. Ó ṣe máa ní Atiku lè wá sílẹ̀ Yorùbá wá campaign. Ó ṣe máa sọ pé bí ó lè wá sílẹ̀ Yorùbá wá campaign for what? Circular state ni wọ́n pe Nàìjíríà. Bó tiẹ̀ jẹ́ wípé ó circular jura wọn lọ. Nàìjíríà kì í ṣe tó ti máa ń pàlọ́ pé àparò kan ò ga jù kan láyé ń bí àyàfi tó bá gorí ebè. Àwọn àparò kan wà ní Nàìjíríà tó yẹ pé àwọn ò sí lórí ebè inú plane báyìí náà dúró sí tí wọ́n gbé yẹn pọ̀n. Ìlú tí ọmọ minister of education lọ ń kàwé nílùú òyìnbó, ìlú tí president ẹ̀ lọ ń kú sílùú òyìnbó, ìlú tó dá àwọn senators wọn ò lè gba medical attention wọn láti pé wọ́n dé ìlú òyìnbó. Ìlú yẹn pé wọ́n pè ní one Nigeria ní United we stand. Ìlú táwọn èèyàn ò nífẹ̀ẹ́ ara wọn. How are we one? Igbo ò fẹ́ rí Yorùbá sójú. Yorùbá ò fẹ́ rí Igbo sójú. Likewise the Fulanis. Any marriage tí ọkọ bá ti sọ wípé ó ti sú mi, tí ìyàwó ń sọ wípé ó ti sú mi, nobody should force them together again. Àtọkọ àtìyàwó ẹ jẹ́ kí wọ́n lọ nílò wọn kí wọ́n lọ fi àmà fọ́ra wọn lórí ńjọ́ kan. Nigeria cannot survive the second civil war. And àwọn tàdé ń bá ṣe yìí, àwọn òkò kílẹ̀ má ṣúra yìí la Tinubu ń lọ sí UK. Wọ́n lọ bọ́ọ̀bù Màdúgùrí lánàá 3 different places ni wọ́n bọ́ọ̀bù tí wọ́n pàwọn èèyàn lọ rẹpẹtẹ. Olórí ogun Nàìjíríà gan bọ́ta wọ́n ní àwọn pípù yìí wọ́n believe tó máa ń pààyàn nínú àwẹ̀ púpọ̀ ni wípé wọ́n believe pé tá bá pààyàn nínú àwẹ̀ àwọn máa lọ sádùjọ náà. That is their sense of reasoning. Wọ́n máa lọ sádùjọ náà ni wọ́n believe ni wọ́n ṣe ń pààyàn. And kò sí òfin tó ní ẹ pa wọ́n padà. Kò sí òfin pé ẹ pa wọ́n padà. Ó ti sú ọkọ, ó ti sú ìyàwó. Tí ò bá sẹ́yìn tẹ́ ń wò mí, ó ti sú èmi. Láti máa bá àwọn ẹranko gbé. Àwọn tí wọ́n rí ìpààyàn tí wọ́n ṣe rádaràda wọ́n wá jókòó sí Scotland níbi tó wà. Scotland yẹn wà tí máa dá bí ẹdun tó àti máa rọ̀ bí òwe lórí irọ́ ni náà lórí irọ́ ni kò sẹ́ni tó lè sọ̀rọ̀ sí, kò sẹ́ni tó mi ò mọ àwọn tó bí ẹ. I don't want to go deeper now because wọ́n fail láti tó ẹ. They fail to give you parental care. Wọ́n fail láti kọ́ ẹ àbí wọ́n kọ́ ẹ ò gbẹ̀kọ́. Kò sẹ́ni tó lè sọ̀rọ̀ sí, kò sẹ́ni tó lè bù ta ní ẹ gangan kí ló ń gbénú ẹ kí ló gbé mi. Ìwọ tó ń sunkún tó 1 plot of land. Ó ti gbé àwọn tó kọ́lé sórí 1 plot of land ilé 1 plot ló ń sunkún sí ń jọ̀wọ́ náà. Àwọn Ìgbò wa ń gbẹ eléyín, wọ́n wá ń tì ẹ́ gbọ̀ngbọ̀n. Wọ́n ò dẹ̀ tì ẹ́ o. Ẹni tó ń tàn ó mọ̀ pé wọ́n ń tàn òun. Tó mọ̀ pé wọ́n ń tàn òun ni ò ṣe ní pẹ́ tán nínú ayé. Ọ̀nà Mádíégún àná kọ́lé lè Mádíégún Scotland. Mádíégún Scotland náà ni. Because ó ti bú elé sọ̀rọ̀ sí lè sọ̀rọ̀ sọ̀rọ̀ ṣe gbàjáwo. There are ways we can correct our elderly people.
àgbà ò ṣe o àgbà kò ṣe because àwọn àgbàgbà tó wà níbẹ̀ sí àìdá ara ayé wọn ló yẹ ká máa rántí èrò ọ̀run àìdá ara ayé àwọn bàbá yẹn ló yẹ ká máa rántí àwọn èrò ọ̀run tí ìlú bá dà ní wo ò ní sá lọ sí UK èmi ò ní sá lọ sí US eléyìí ò ní sá lọ sí Germany kí wọ́n sá lọ sí England kẹ́yìn sá lọ sí Burkina Faso àwọn ń sáká bẹ́ẹ̀ Ìgbòho ilẹ̀ one plot of land yẹn tó ń sunkún sí pé wọ́n gbà lọ́wọ́ ẹ̀ńjọ́ kìíní àná Ìgbòho ló sì jẹ́ kí àwọn èèyàn sì wà nínú ìlú yẹn kó sì máa ní òpó tó bá padà sí Nàìjíríà níjẹ̀bú wá sì bá ilẹ̀ yẹn níbẹ̀ Ìgbòho Sunday Ìgbòho ló jẹ́ kó sì máa ní òpó ó sì ní family níjẹ̀bú if not Fúlàní àti pa anybody tán o mad gan o mad gan o rẹ ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ rárá àtọ̀ àwọn tó àwọn Ìgbò tí wọ́n ń tàn ẹ̀yẹn wọ́n ń tàn ẹni ọ̀rọ̀ tí Sunday Igboho sọ ni I condemn it yes Sunday Igboho kò ní audacity láti bá sọ wípé kí Òbí má campaign lẹ̀ Yorùbá yes tí a bá gé ọmọ ìyá èèyàn jẹ ọmọ bàbá ò ní mọ̀ pé inú ń bíyàn tí bá mú Sunday Igboho sọ́wọ́ lórí ọ̀rọ̀ yẹn ẹlòmíì tó máa bọ́ta lẹ̀ Yorùbá sọ kò ní mọ̀ wípé kò dáa yes I am one of Sunday Igboho's disciples I love him so much and he knows I love him and not for anything but pé ó jí ìran mi lójú oorun kò jẹ́ kí wọ́n gbẹjọ òru san wá kò jẹ́ kí àwọn kan dédé wọlé kọ́dẹ̀ ìrèsì ilẹ̀ tó jẹ́ Yorùbá lórí ilẹ̀ alààyè so àwọn Ìgbò wa rí ẹbí pé ejò kì í sọ̀yàn láti jìnnà ọmọ náà la máa ń rán síná ẹni tó bá súnmọ́ ni náà ló lè àmú èèyàn wọ́n wá sì tiẹ̀ dáhùn wọ́n gbé ẹ̀ kalẹ̀ bíi mannequin bíi baby doll wàá kàn kó agbádá sọ òyìnbó tó ṣaṣọ gan ò ṣe fitting wàá kàn ká agbádá sọ́rùn kò yẹ ìwọ torí bẹ́ẹ̀ nínú aṣọ tó bá bọ́ṣọ lẹ̀ báwo ló ṣe fẹ́ rí tó bá bọ́ṣọ lẹ̀ báwo ló ṣe fẹ́ rí Sunday Igboho ló sì dà wá lóhùn now let's listen to this. Let's to go now. No going back. I told them the business like before. You come, you shoot, you go. And commission of inquiry. This is that. Anywhere you see someone or you attack him, Tinubu his hotel must be bumped down. Madiegun, aláàrẹ̀ Scotland. Madiegun aláàrẹ̀ Scotland. Ẹ má pè ní Mayegun o, Madiegun ló ti med. Aláàrẹ̀ Scotland ṣùgbọ́n nǹkan tí Nnamdi Kanu sọ ó ní anywhere you see Tinubu you see Sanwó-Olú must be attacked. Sunday Igboho tó pọ̀ jọmọ Yorùbá òun ò lè sọ bẹ́ẹ̀ wípé anywhere you see kinní kan Òbí o àbí Àtíkù o pé kàn attack wọn. Ẹ bá ìkan gbé sórí wálẹ̀ o ẹ má bá wa tẹ́tọ́n pop lórí ẹ má bá wa ṣe nǹkan tó bá mú kọ́ ẹ lè ṣe lórí ẹ ẹ má bá kọ comment lórí ẹ. Ẹ máa pa tap náà tó má dẹ̀ gbé wálẹ̀ náà I don't care. Ẹ má bínú pé mi ò kí yẹn káàrọ̀ ẹ̀ka sùn ẹ̀ka alẹ́ kúlẹ̀ dàsìkò yìí according to the time ṣé Yorùbá báyìí Yorùbáwùyí lórúkọ mi ní March 17, 2026. Nnamdi Kanu ló ń sọ̀rọ̀ yìí anyway tó bá ti ń Sanwó-Olú ní kó attack Sanwó-Olú ó ní gbogbo òtá Tinubu kí wọ́n bọ̀ ọ̀nà ẹ̀ down. I have many videos ibi tí Nnamdi Kanu sọ pé kó lọ pa àwọn Yorùbá ibi tó ti ń pa àwọn Yorùbá ní fools. Ṣùgbọ́n wọ́n rí wọ́n ní ọmọ ọ̀sán tó máa ń kó pọ́npọ́ báyẹ̀ ẹ̀ wọ́n rí ẹbí tools tí wọ́n lè lò láti máa bú àwọn èèyàn nílẹ̀ Yorùbá. Odidi ìjọ kan ló jòkó ló mú bàbá Akíntóyè grandpa ó tẹ́ wọn sórí àti bẹ̀rẹ̀ sí ní bú wọn. Ìgbà yẹn ló bá ti collect Ọlọ́run ìgbà yẹn lèmi bá ti bọ́ta fún ẹ kì í jẹ́ kó yí ẹ pé tó bá ti pé oníwèrè lórí àwọn kan àti pé wọ́n ń dín ṣinṣin sórí ẹ̀mí tó ń wò yìí agbada ni wọ́n fi ń dín ṣinṣin lórí mi. A máa sọ̀rọ̀ fún ẹ tí ò dẹ̀ ní la wàhálà lọ ṣùgbọ́n tó bá bá ẹ̀ wàá mọ̀ pé nǹkan bá ẹ̀. Bàbá Akíntóyè ò gbé wọn sórí àtẹ̀jọ́ ìbẹ̀rẹ̀ sí ní bú bàbá Akíntóyè èpè èébú kíní ó tún pè ní Akíntóyè ó mẹ́ẹ̀dì ògún gbọ́ wọ́n ní láti gbé lọ sí psychiatric hospital bí ẹ kàn lọ sí Àrò fún àbí kàn gbé lọ sí Abẹ́òkúta. Madiegun
mo mọ̀ pé àwọn ṣòṣò àwọn ọmọ Igbo ò ń gbá wọn lẹ́lẹ̀ tó ń gbára yín ni. I go explain give those Igbo guys on our boat dey play game. Madiegun dey use on our play game dey do him own business. Hey, Madiegun, they be your soso now. They be your soso. You dey use them dey do your own business. And forget to for una side, una men, then see you as opolopo. Then see you as mogun, moron. Anybody tó bá tara alẹ́ ẹ̀ lọ́pọ̀, even the buyer will not trust you. Bó ṣe ń bú àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá, àwọn ọmọ Igbo trust yẹ fún nǹkan kan báyìí. Even if I be Igbo, I no go trust you. Because so àgbàgbà kan tó ti bú fún wa nílẹ̀ Yorùbá. Bó ṣe ń yàkàyàkà wọn, ló ń bú wọn, ló ń forí wọn gbá Káàbà. Sọ fún ẹni tó ti bú àgbàgbà ilẹ̀ Yorùbá, you think say the Igbo people go trust you. Ọ̀gbẹ́ni cash out kíákíá. Ọmọ gba owó tó fẹ́ gbà lọ́wọ́ wọn. Kó wá mẹ̀lẹ́ ń bẹ̀. Tó àwọn fún ara wọn tó bá di pé ó di woro sí woro tán. Ó lè jẹ́ pé àwọn gangan máa kọ́kọ́ mú ẹ sọ́wọ́ o. Because wọ́n tó gbàbọ̀dé fún ẹ̀. Wọn ò lè trust ẹ̀. Wọ́n mọ̀ kó wà padà gbàbọ̀dé fáwọn náà. Ẹ̀ pé àwọn náà máa ra àǹsàkì, àwọn náà máa mú ẹ sọ́wọ́, wọ́n á mú ẹ burúkú. Àwọn Igbo ògbọ́ náà àwọn ògbọ́ anything. Kudos to Nnamdi Kanu for standing up and fighting for his people. The way he wants to fight for them. Nnamdi Kanu kò gbowó, Sunday gbowó, ó ṣe kíní kan, gbogbo tó ṣe pé òun kan tó pọ́n gbà. Ó mọ iye ẹ̀mí tó sọnù nílẹ̀ Igbo. Ó mọ iye àwọn tí ó mọ iye sit at home tí wọ́n ṣe nílẹ̀ Igbo. Ó mọ iye ẹ̀mí tó ń sọnù. That is what they believe they can use. Láti gba Biafra wọn, wọ́n gbé fún wọn. I applaud them. The Igbo people, I applaud you guys. You have been marginalized in Yoruba, in Nigeria. Yes, I know that. Yes, I believe that. Nnamdi Kanu bí pé kó ń pa àwọn èèyàn òun. Kó ń pa àwọn èèyàn òun. Ló máa mú òun gba Yorùbá, òun gba Biafra nation. That is fine. Sunday Igboho bí pé kó ń sọ̀rọ̀, kó ń dẹ̀ take action. Sunday Igboho wọgbó táwọn Fúlàní, Nnamdi Kanu ò wọgbó táwọn Fúlàní. But Sunday Igboho filé àtọ̀nù ẹ̀ sílẹ̀. Tó lọ ń bá àwọn Fúlàní agbésùnmọ̀mí nínú igbó. Nnamdi Kanu wà ní tó ti ṣe Biafra radio tó dẹ̀ ń sanwó sàkáǹtì ẹ̀ ni. Sunday Igboho wọ́n fún ní blank check. Sunday Igboho tẹ̀wá ń búlẹ̀ ní. Kí Olóyè tó sọ kó tó bọ́ta níbẹ̀ bàbá kí tó ṣe ọkọ sọ. Pé blank check làwọn Fúlàní gbé lọ bá. Pé ó yá sáìn iye tó bá fẹ́ kó fi Yorùbá nation sílẹ̀. Ó kọ̀ kò sign. Ó ní àwọn Yorùbá nation mi ìgbà kí ràn mí kíní kan. Kí ni Nnamdi Kanu lọ ṣe ní Kenya tó fi mú Nnamdi Kanu? I don't want to go deeper for Nnamdi Kanu. I have a video níbi tí àwọn Igbo ti ṣe protest pé kó wá fi Nnamdi Kanu kalẹ̀. Yes. If you are supporting Nnamdi Kanu, that is your own cup of tea. We have the Igbo supporting Tinubu. Tó bá wọn ìkẹ́ máa support. But for you, láti má sọ̀rọ̀ nípa tí Nnamdi Kanu sọ yìí, pé ẹ lọ sun wọ́n, ẹ pa wọ́n. Ẹ sun wọ́n, ẹ pa wọ́n, ẹ ṣe báyìí fún ẹ ṣe tọ̀hún fún wọn. For you not talking about it. Wèrè ni ẹ o, wèrè ló jọ. Madiegun Ìjẹ̀bú, wèrè UK, wèrè ló jọ. Wèrè gidi, confirm wèrè, ó ní ẹ́. Mo kọ́ ọjọ́ wèrè yẹn gan mo tẹ̀ ó ti mad. Ọjọ́ wèrè yẹn mo ń bẹ ṣe díẹ̀ ní ó ti forí gbálẹ̀. Ó mọ iye ẹ̀mí tó sọnù nílẹ̀ Igbo ni. Ṣé iye ẹ̀mí yẹn sọnù nílẹ̀ Yorùbá ni? Ìran Yorùbá yàtọ̀ gédégbé. Àwọn bàbá wa ti ń dúró ti pẹ́. General Fájuyì. Ṣebí torí àgúnjìn ìrọsí àbí kí náà pè wọ́n.
torí ẹ̀ ni wọ́n ṣe pa general wọ́n ṣe pa Agunyi náà ni Agunyi ó sì wọ́n ṣe pa general Fagjuyi àwọn bàbá máa ń dúró tán ni àwọn olóṣèlú Nàìjíríà wọn ò dáa látòrí Tinubu dórí ẹni tó hẹ́ǹdì pátápátá náà Tinubu ń lọ sí UK wọ́n bẹ̀rẹ̀ sí ní bọ́ǹbù ara wọn ní north gbogbo ẹ̀ láti destabilize ìjọba Tinubu ni a dẹ̀ sọ fún Tinubu kó tó lọ síbẹ̀ ẹ má jẹ́ ká ṣe Nàìjíríà ẹ jẹ́ ká ṣe Yorùbá nation because àwa mọ̀ pé 1 million Tinubu ò lè fix Nàìjíríà 1 million Tinubu kò lè fix Nàìjíríà likewise 5 million Obi kò lè fix Nàìjíríà ó wá fẹ́ gbọ́ 25 million Atiku kò lè fix Nàìjíríà kó wá mú 1 million Tinubu 5 million Obi 25 million Atiku kó wọn sínú ara wọn kán di Gazab kó wá gbé Jésù àtànábì sẹ́gbẹ̀ẹ́ wọn ò lè fix Nàìjíríà Nàìjíríà ti tán ibi tó bá ti sí ìfẹ́ any marriage tó bá ti sí ìfẹ́ marriage yẹn ti tán tó bá wọ́n kà àti ìyàwó tó ti ń ṣe gbọ́n mi sí omi òtó ẹ advice wọn ní kọ́kọ́ra wọn yes tó bá like ọkọ ẹ mọ́ kọ́ ọkọ tó bá like ìyàwó ẹ mọ́ kọ́ aṣọ tó ti ya aṣọ èkísà ní Nàìjíríà ó ti dágbére fáàtàn ìgbà abẹ́rẹ́ ò lè dá Nàìjíríà dúró títí ni mo bá kú òǹbẹ̀ lẹ́ni kẹgbẹ́ òbí síbẹ̀ the killings will continue the kidnapping will continue àwọn Fúlàní apààyàn tí wọ́n kó wọlé wọ́n ti rí bí lucrative business and they are tired of roaming about in the bush they want to settle down and before they will be able to settle down wọ́n láti eliminate gbogbo àwọn tó wà lórí ilẹ̀ yẹn kúrò wọ́n láti pa gbogbo tó wà lórí ilẹ̀ kúrò wọ́n lè bá àgbàlẹ̀ wọn. Thank God for Sunday Adéyẹmọ Ìgbòho ṣá adúpẹ́ fẹ́lẹ́dùmarè tó fún wa ní Sunday Adéyẹmọ Ìgbòho ṣá tó fún wa ládìsọ ọmọ Adéyẹmọ tó ní kí Mọ́jàsọ́lá kó jí wa lójú oorun bóyá 2026 yìí àbá máa sọ̀rọ̀ nípa tí ń jẹ́ ìran Yorùbá mọ́ bóyá 2026 yìí bóyá àwọn bá ti pa everybody tán Àdìsá kudos to you ó ṣe yẹn ná ó ṣe yẹn ṣó wá fẹ́ gbọ́ kí tó bẹ̀rẹ̀ sí ní gbàwé èèyàn wọlé tó bẹ̀rẹ̀ sí ní gba call Májíégún Ìjẹ̀bú tí Sunday Igboho bá jẹ́ APC lẹ́nu tó lóun ò tẹ̀lé Yorùbá nation mọ́ which he has not said it officially why tó síwájú káwọn èèyàn tẹ̀lé ẹ̀ you can lead the struggle he Sunday Igboho are you not ashamed as a Yoruba man we as about 80 million Yoruba people are depending on one man a single man Sunday Igboho Sunday why not Máyégún Ìjẹ̀bú why people are not calling you you can lead and others will follow you we are ready for Yoruba nation yes we are ready for Yoruba nation I am ready for Yoruba nation lead and we follow you tó bá ti lead àwọn máa tẹ̀lé ẹ ó kàn jókòó síbi tó wà ní Scotland àmọ́ wá yí sí àlọ́ yí sí àbọ̀ bíi sí àbábà I was one of your followers kó tó di pé ó ya wèrè pátápátá àti mo pé tí ń bugi jẹ ni mo ìwé mọ́ not until tí wọ́n send àwọn fídíò ẹ̀ sí mi láti wọ́n gbé tó send ẹ̀ sí mi orí ẹ̀ ti yí o má wàá try láti jáde fún mi Májíégún má try ẹ̀ it's not a threat tó bá try ẹ̀ má drag ẹ̀ tí a yẹ má drag ẹ̀ tí a ta wọ́n ọmọ tí kò bí ẹ̀ náà Májíégún ṣọ́ ara ẹ̀ kọ́ lọ́wọ́n bá kó ṣọ́ ẹ̀ there are ways you can correct Sunday Igboho there are millions of ways téèyàn fi lè báyàn sọ̀rọ̀ abánigbé má mọ̀wọ́ ẹni ọ̀tá ẹni ni ọ̀nà bí Sunday Igboho kù sí ó ní bí ọ̀rọ̀ sísọ bí tó lóye kù sí nìyẹn and he's just trying to be a free man ó ṣàfẹ́ sọ̀rọ̀ but ó wà ní SI ẹ kó padà lọ sí TikTok because ó fẹ́ sọ̀rọ̀
There are people like that they just want to talk. They just want to talk so they will not be depressed or anything. Kó o mọ condition tí àwọn tó fi Sunday Igboho lẹ̀, kó o mọ condition tó fi sílẹ̀. Tinubu fi Sunday Igboho sílẹ̀, ṣó ti fà káàdì Sunday Igboho sílẹ̀ ni. Tinubu o release Sunday Igboho, ṣó ti release account Sunday Igboho ni. Bí wọ́n ṣe ń gba owó, bó ṣe ń gba owó tó ṣe donation, ǹjẹ́ o ṣe donation fún Sunday Igboho? Olówó kan tẹ gbà nígbà kan kinní kan ó lè gbé ó lè gbàjọ ní gbogbo yín. Ó ní wà tó sọ pé wàá tú àṣírí Sunday Igboho yẹn, jọ́ mo ti mọ̀ pé wàá kó sí mi lọ́wọ́. Ó yá sọ fún wa, Sunday Igboho ti dóye ẹ̀rí àbí? Ó ń paka. Sunday Igboho ti dó àǹtí ẹ̀rí, ó ń paka, àgbọ̀ nánà, àgbọ̀ nǹkankan. Àgbọ̀ ẹni tí wọ́n ti gé tiwa lọ. Àṣírí tó fẹ́ tú, that is his páàsì ẹ̀ nìyẹn. Ta ni ò ní páàsì? Páàsì Sunday Igboho, ẹni àṣírí tó bá kò fẹ́ tú, àwa rẹ́dì. Ó dáa àfẹ́ gbọ́. Tó bá tún wá play ẹ̀, a tún máa wá rí bí ẹni wípé ó normal. Mọ iye tí wọ́n ń dá fún Nnamdi Kanu lóṣooṣù ni, up to date. Mọ iye platforms tí wọ́n ṣí ni, tí wọ́n fi ń dáwó fún Nnamdi Kanu. Nnamdi Kanu wà lẹ́wọ̀n, àwọn Yíbò sọ pé kí DSS máa fún lóúnjẹ, àwọn máa sanwó oúnjẹ. Sọ fún mi iye tó sọ pé iye tẹ́ ń dá fún Sunday Igboho. Àfi kẹ́ ẹ bọ́ta kẹ́ máa kàn mọ́gi. Kẹ́ ẹ bọ́ta kẹ́ máa condemn ẹ̀. Ó ṣe gbá, ó ṣe àwọ̀, ó ṣe kọ́. Ẹ ti ya ẹ̀sìn wọn ni. You always come out and condemn him. Ó máa táṣírí ẹ ní àṣírí ẹ wà lọ́wọ́ ẹ. Ìgbà yìí mo ti dúró di ẹ̀mọ́ kó wàá kó sí mi lọ́wọ́. Tí a yí ẹ̀mọ́ mi lọ́wọ́. I know you will mọ̀ kó wàá kó sí mi lọ́wọ́ ṣáà ni. Wọ́n ti wá ń tàn ẹ̀, wọ́n fún ẹ̀ ń change díẹ̀, o ti gbé PayPal àbí account, o ti gbá account number. Tó ṣe ti gbá account number sórí page ni mo ti mọ̀ pé ìwé eléyìí ò relevant nínú ayé. Ẹ ń ṣe struggle, ẹ ń gbá account number yín sórí page yín. And just say Biafra nation, Yoruba nation. Ẹ lọ ṣiṣẹ́, go and work. Ẹ̀rín mi láyà, you guys are irritating. If you are fighting for your people, kí ló ń fa account number sórí page fún? Kí ló tó ń fa account number sórí page? Ẹ máa wá jẹpọ̀n jàbàlà, ẹ dẹpọ̀n sórí table, sórí ṣíà, ẹ máa gbá kan PayPal. Kíní kan bank 011 122 ẹ̀yin ọ̀fọ̀n. Ẹ̀yin ọ̀fọ̀n olè. Ní o máa jẹun o. Ní o máa jẹ àwọn òdí ẹ lọ́wọ́. So ẹ̀ làwọn mímọ Ìgbò mú wọn dání bẹ̀rẹ̀ sí nínú wọn nìṣó. Wọ́n máa ṣòṣù ẹ̀ for life ni. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ Sunday Igboho bọ́ọ̀lù ẹ̀ ń bẹ̀ o. Àbọ̀rọ̀ ló máa ń sọ fọ́mọlúàbí. Tó bá dénú ẹ̀ ó máa dòdìdì. À ń jù wọ́n ò ṣe wí lẹ́jọ́ o. Ìjà lára ò tán bọ̀rọ̀bọ̀rọ̀. Ohun tí Sunday Igboho ṣe má díégún Ìjẹ̀bú wèrè UK. Kọ́kọ́ 1 million times 1 million ẹ kọ́kọ́ Israel kẹ́ di Gaza wọn bí ẹkú wọn bí ẹrẹ Mádìégún Ìjẹ̀bú tó ti wá gan wọn bí pọ̀nrí mọ́ pọ̀pọ̀n ẹrẹ kò hold protest níbẹ̀ wọn bí ẹ dáadáa débẹ̀ wọn bí ẹ wọn wọlé ọ̀fọ̀n yìí ọ̀fọ̀n wa Mádìégún ọ̀rọ̀ pé táàgì fẹ́ bẹ̀rẹ̀ ṣó ìkọ́ni mo bẹ̀rẹ̀ àwọn kan tẹ̀ mí mọ́lẹ̀ ni o. Máa ká bọ́ọ̀sì bàálù fún ẹ o àbó ti ya wèrè ìwọ títan ẹ ò ṣe é wò yìí ọmọ àbìtàn rírùn máa ká bọ́ọ̀sì bàálù fún ẹ àwọn akọ́wà tẹ́ pé ó gbóná lórí wa àgọ́ tó bá bọ́ọ̀sì bàálù fún ẹ wò ó nílẹ̀ ṣí kámẹ́rà ńjọ́ kejì bàbá tí ìṣòro bàálù fún ẹ ó nílẹ̀ ṣí kámẹ́rà ńjọ́ kejì kí ni Sunday Igboho ṣe fẹ́ pa ó yá ẹ lọ pa ẹ̀yin wèrè ó yá ẹ lọ pa ẹ fẹ́ pa Sunday Igboho ó yá ẹ pa. Ẹ wá pariwo àwọn ọba wa sọ̀rọ̀ àwọn ọba máa sọ̀rọ̀ àwọn ọba máa sọ̀rọ̀ even àwọn tèmi mọ̀ gangan tó jẹ́ bá gbára gan èmi sọ lórí péèjì mi pàpọ̀ ní bàbá tẹ́ pé tó bá lọ́dún ó lè gbé Sunday Igboho mi tó bá pé Sunday Igboho lọ́gòkè tó bá lọ́dún nílẹ̀ Yorùbá ó lè mi Sunday Igboho
ọmọ wọn ló pè wọ́n láti Amẹ́ríkà bíbí pé tẹ́ ẹ bá dá sí ọ̀rọ̀ ìjàngbara dọ́tìmí àti wọ́n ń sọ wọ́n láwọn ọmọ àwọn náà wọ̀nà àwọn táwọn bá dá sí pé sáwọn ìbọn ṣe ń wọ́ Sunday Igboho ìgbà yẹn mo fi ń parí ìjà yẹn káàkiri ẹ pé màmá máa pè sórí iṣu èlé máa pè sórí ẹ má jẹ́ ká já ẹ má jẹ́ ká já ìgbà mo fi ń pè káàkiri a ní àwọn alágbára tó pé wọ́n ní tó lè ṣe sílẹ̀ Yorùbá tó pé ò fẹ́ kú nàbó fẹ́ lówó tí pẹ́tẹ́ ò ní dún pé wọ́n lè dá sí i àwọn ọmọ wọn wọn ní àwọn ọmọ wọn ti di nǹkan ńláńlá nílùú òyìnbó pé bàbá mi ẹ má dá sí o tó bá bẹ̀rẹ̀ sí ní drag yín kò tó máa gbèjà yín o má di eégún lórúkọ ẹ má pè ní má yegun sẹ mad ẹ má fi mad ní má di eégún ti mad táwọn báyìí bá mi sọ̀rọ̀ báyìí àwọn ọmọ àwọn sọ pé àwọn gbọ́dọ̀ dá sí o àwọn gbọ́dọ̀ dá sí wọ́n pa ọmọ Yorùbá lọ wọ́n fi wá ṣe súyà wọ́n ti wá ní sájẹ́dì nísìn ìyá 80 years náà ń bá sùn nísìn wọ́n tó bá lárúgbó jẹ́ lọ gbárúgbó ẹ̀ pamọ́ àwọn tó bá ti arúgbó náà ń dó nísìn wọ́n dẹ̀ máa dó wọn pa ni wọ́n dídó wọn kù láàbọ̀ kàgbàgbé tó kù lọ o wọ́n á mú ìṣọ̀pá àwọn dó wọn pa wọ́n dó pa lẹ́kìtì wọ́n dó pa ní kí ló pẹ̀ ní Ọ̀yọ́ kí ló tẹ̀yìn ẹ̀ jáde àwọn bá wọn sọ̀rọ̀ bá tó ti fẹ́ sọ̀rọ̀ kí ló fẹ́ sọ kọ́ sọ̀rọ̀ kẹ́ mú wọn sọ́wọ́ ẹ̀yin ẹni òfò burúkú yìí ẹ bá wa gbóhùn sókè àjọ ń ṣètò yìí. Battery 50%. Connected to iPhone 5. Ẹ yẹ kí n fún yín sí fọ́ọ̀nù jàre. Ẹ ní sùúrù sà. Ẹ bá wa gbóhùn sókè. Inú mi dùn gan iṣẹ́ dárúkọ bọ̀bọ̀ ọmọ bá dérò yẹn lónìí. Bọ̀bọ̀ yẹn olórí burúkú ọmọ àlè láti jà sí ni. Ọmọ tí ò rí ẹni bí ọmọ ìrankíran ni. Tẹ́rí ẹ̀yin àgbàlẹ̀ ń sọ táwọn bàbá ẹni Yorùbá lọ̀tá Yorùbá. Èmi dẹ̀ máa ń sọ fún yín lẹ́ẹ̀mọye ìgbà wípé àwọn gbogbo nǹkan tí ó lè sọ̀rọ̀ gbogbo à ń ṣe ó tà wá lọ́rùn wàláì kẹ́ ẹ láṣìírí Sunday Igboho látẹ̀lé jọ. Ó dò ìyá yín àgbọ̀ ìyá yín ló ti dórí. Kódà kẹ́ni ṣe ló gba owó Yorùbá nation tó ń gbà jẹ tó wà mú àkí ẹ̀. Sunday Igboho yẹn sẹ́ ibi tó bá lọ àjọ lọ bẹ̀ nítorí pé níjọ́ tí ikú dé Sunday Igboho ló dìde fáwa. Níjọ́ tí ilẹ̀ Yorùbá ṣọ̀fọ̀ Sunday Igboho ló dúró. Ìwọ igi ọ̀sọ̀mọ bá dérò ọmọ ìjọ́sì yẹn tó sọ̀rọ̀ tó jókòó sí ní tó fẹ́ kọ́ lu ṣáàkiri yẹn. Tó ojú òṣùwọ̀n fún wọn pààyàn lẹ̀ bàbá ẹ̀ àbí ṣé kò gbọ́ pé wọ́n jìyàn jẹ̀ bóde jẹ̀ gbogbo ń bẹ̀. Ṣòwò gbọ́ ni. Ìwọ jókòó síbẹ̀ ìwọ á kàn dẹ́mu olóyè Sunday Igboho. Ó ní múlòdé ibi tó wà ẹ́ ó ní múlòdé kúrò bẹ́ẹ̀ lágbára lọ́wọ́ ọba. Olóyè burúkú wọn tẹ́lẹ̀ ògbò ìbò lọ́nà kí ń gbé ìdìbò tó wà ń bẹ̀ yẹn. Òun tó lẹ́nu ọ̀rẹ́ ibo ṣe rí ni. Ẹ̀yin òdìbò ń ṣe fún ẹ pé àìsàn wà lára ìbò tó wà rẹ̀ ó ti lábò ìbò ẹ̀yin bá yẹ ṣe bá rí ni ẹ̀yin bó ṣe rí ni tí èlò rẹ̀ kàn dẹ́mu Sunday Igboho. Tí ìgbà ẹgbẹ́ social media tó ti bàjẹ́ tó dẹ̀ pé kò dẹ̀ sí ẹni tó yẹ pé kò lè sọ̀rọ̀ sí yàn irú máa yegún irú bá dé ọmọ bá dé lóye irú ọmọ bá dé lóye wà láìta bá mọ a bá kọ ìsí méjì nìyẹn fọlọ èmi tí mo dúró sí máa mo lè dúkọ kú lẹ́sẹ̀kẹsẹ̀ kó wo máa sọ̀rọ̀ sí Sunday Igboho ṣùgbọ́n ohun tó dé wọ́n sọ pé orúkọ aládé là pọ̀ ọba aládé ọba aládé ara ẹgbẹ́ ìgbé oríṣiríṣi ẹ̀gbìn lára ìgbọ́dọ̀ gbà àwa mọ̀ pé irú wọn máa kọ̀ dẹ́mu Sunday Igboho kò sọgbọ́n màmídà téèyàn bá ń ṣe nǹkan tó dáa táyé ò bá kọ̀ dẹ́mu ẹ̀ ajẹ́bù nǹkan tó ṣe yẹn ayé òbí ni kò ń dé ibi tó yẹ kó dé ni bọ̀ tó bá débẹ̀ báwọn kan náà ṣe máa kọ̀ dẹ́mu ẹ̀ làwọn kan náà máa jáde tá a máa dìfẹ́ǹdì Igboho pé irú ìjà yín kọ́ torí ìrọ́kìrọ́ ni wọ́n bàbá ti tiẹ̀ òun tó ń sọ̀rọ̀ ìbí mọ́ dáadáa ọmọ ìjẹ̀gbúgbó ọmọ bá dé tẹ̀yìn sọ yẹn ló mọ́ dáadáa ògì wá tó lọ ẹkọ́ wọn máa kọ̀ dẹ́gbẹ̀ lórí Sunday Igboho torí pé ọmọ àtòkò wa bá lé jẹ́ ni tí báyìí pé mo mọ́ dáadáa ni ìbáni Fúlàní ló dòyà ìlú torí pé àwa ti sọ gbogbo ẹni tó bá against nǹkan tí Sunday Igboho ṣe lọ́ọ́ báyìí ọmọ àlùyàn lórí rẹ̀ against ẹ̀ kí ló dé nígbà tí ọkùnrin bíi ti tó gbẹ̀mí ẹ̀ jáde bàbá ńlá kú bàbá ti tèmi nǹkan tí Sunday Igboho ṣe bàbá ńlá kú bàbá mi ò dìbò ṣe Sunday Igboho tó dìde tó gbẹ̀mí ẹ̀ jáde ṣé ìgbò kan tẹ́wé bá igun ṣe ó rí pé àwọn Ìgbò rí pé múgù ni wọ́n ṣe mọ̀ ibi tó dẹ̀ ti lè máa jẹ ibẹ̀ ló ṣáwọ́ sí
ó bẹ̀ fún àwọn Igbo wọ̀ pé múgù ni wọ́n pé tó bá ti ṣe múgù ni èèyàn tó lè máa làkàlákà ẹbí ti tiẹ̀ tó ó yẹ kó ẹ ti bẹ̀ pé tó bá dùn pẹ̀lú tán ó sì ń bọ̀ wá bá yín tán tó bá dùn pẹ̀lú bàbá wa ní 30 seconds ẹ bá wa bá olóyè Sunday Igboho sọ̀rọ̀ kó má threaten anybody mọ́ wọ́n lè tẹ̀lé Tinubu tó bá ti wù wọ́n you should not threaten anybody. ṣe rí nǹkan kan tèmi kàn máa sọ fún advice tèmi tí máa sọ fún bàbá wa olóyè Sunday Igboho ni wípé bàbá wa olóyè Sunday Igboho ṣá ọlọ́àjà àríyìn fẹ́ ẹ̀mí yágùn lágbára lọ́wọ́ ọba nǹkan kan oníṣẹ́ mi lágbára lọ́wọ́ ọba ẹ̀dá òní ìkórè máa mi o torí pé ẹ má sọ ilé nígbà tí pé bóyá pé ìṣẹ̀lọ́gbé sínú golo so ẹ̀dá òní ìkórè máa mi àmọ́ àwọn ọ̀rọ̀ kan wà fẹ́ pé tẹ́ àfẹ́kẹ́ sọ ẹ̀yin àgbàlagbà lẹ sọ pé nínú oko ẹyẹ nínú oko àgbà ọ̀dẹ gbọ́dọ̀ máa ṣòro bí èwe ṣe rí gbogbo tẹ́ bá fẹ́ ṣe ẹgbẹ́ kó máa wà nínú ẹ má jẹ́ kí gbogbo ẹ̀ máa wá sórí social media àwa ń bẹ̀ yín torí pé tẹ́ bá sọ pé àwọn ọmọ wèrè yìí wọ́n fẹ́ kẹ́ sọ ẹyọ kan wọ́n tàǹtẹ̀ sí ọ̀nà 100 àwọn kan tó ní pé Sunday Igboho ti jọ ní APC tó bá jọ ní APC ṣé èmi tẹ̀lé lè kọ́kọ́ lọ́wọ́ ọmọ Yorùbá. ẹ bá wa round up ní 30 seconds sir 30 seconds. ó ti mà màámi ẹ bá bínú nǹkan tí màá sá sọ lè tá a bá fẹ́ gba ilẹ̀ Yorùbá á lóòótọ́ là ń dìbàdàn fún Yorùbá nation ṣùgbọ́n ká tó gba Yorùbá nation ṣáà ní kọ́kọ́ sì fẹ́ ilẹ̀ wa ná. ọkọ̀ pọ̀sù kakọ̀ déédéé gbọ́sìta kọ́kọ̀ déédéé fún wa ní Yorùbá nation ni a gbọ́dọ̀ kọ́kọ́ gba security láti security ká bá ti secure ilẹ̀ wa bẹ́ẹ̀ ni kọ́ yòókù àbùṣe ti bùṣe wọ́n tàbá secure ilẹ̀ wa báwo ni ẹ fẹ́ ká gba Yorùbá nation láì bá secure ilẹ̀. ọ̀dà ẹ ṣe ọjọ́ pé bàbá wa ní Sunday Igboho wọn náà jẹ́ ẹ̀fẹ́ fún wa ẹ ṣọ́ra ayé ọ̀tẹ̀ máa sọ ẹ̀ jù lẹ́bi fún wa ẹ̀fẹ́ fún wa o gbogbo ẹ̀ tó. olóyè ẹ ṣọ́ ọ̀rọ̀ sọ ẹ ti kúrò ní Sunday Igboho Ọlọ́run ti gbé yín sípò ipò àgbàlagbà lẹ́wà nísìn ọjọ́ orí ò ṣe ẹ ti wà nípò àgbàlagbà ẹ ṣọ́ ọ̀rọ̀ sọ ẹ bá wa gbóhùn sókè lórí fóònù ẹ̀yin orí TikTok mo ń gbé yín wọlé ẹ̀ ń drop ni because kò sí power tap tó láti gbé àwọn èèyàn wọlé ẹ bá wa gbóhùn sókè. ẹ kú iṣẹ́ o. àjọ ń ṣe nìsà. ṣé ẹ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run mọ́ ẹ ti sọ ilé ètò wọn lè olóṣèlú ò lè fún ẹ ní nǹkan kó má fún ẹ conditions and freedom kó oníkálukú ṣe lè rí freedom ẹ̀ gbà òun ló yé ṣùgbọ́n kò lè ṣe sọ pé kí ibo pé òbí máa wá sílẹ̀ Yorùbá followers ẹ̀ èmi náà mo reject yẹn èmi náà kàn dé ẹ̀ but method tá a lè fi gba ilẹ̀ Yorùbá wa tá a ní lùsọ ọmọdé àbá àgbàlagbà kò support ẹ̀. àgbà Yorùbá tó bá ní ó dáa tọ́ọ̀pù ń bíbí jẹ́ ká adopt system rẹ̀ tó bá ti work fún wa káwa ti rí nǹkan wa gbà ní ìsọ́. Call ended. He campaign for Obi. Problem tiẹ̀ ni ó lè campaign fún Obi. Whatever anybody wọ́n kò campaign fún. But kó máa wá sọ pé bá tú aṣọ lára Sunday Igboho yẹn máa di eégún wá ti med. Tètè ya visit therapy tètè visit hospital ẹ̀ kan fún ẹ lóògùn ẹ̀. Ẹ kú iṣẹ́ o, ẹ kú gbogbo ìgbà, ẹ kú iṣẹ́ mà, ẹ ṣe gan, a rí yín pẹ́pẹ́pẹ́ o. Ṣé mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé àkọ́kọ́ náà kó lóye kọjọ kọ tẹ díẹ̀ kọjọ kọ tó tẹsí anybody mo mọ̀ pé ọ wà kárìdè ìyẹn kọjọ kọ torí Ọlọ́run bọ̀ṣẹ́ sí rí máyégún èèyàn kò wá láti ilé tó dáa àwọn fámìlì tóbi ìyá tóbi àti bàbá tóbi ṣèyàn dáadáa because tó bá wá láti ilé tó dáa ni kò ní máa sọ̀rọ̀ sí bàbá Akíntóyè yẹn so ọmọ àlè gbáà ni ó kàn lè sọ pé bóyá Yorùbá ni but kò gbádùn rárá but boy is a very sick person so nǹkan tó ń ṣe yẹn ó dẹ̀ padà máa jìyà ẹ̀ kó continue ẹ ṣe ẹkú iṣẹ́ mà ẹkú iṣẹ́ gan ni ok. tó bá tún jáde wàá gbọ́ torí ara ẹ̀ wo àwọn ọmọ ayàkàyàkà àwọn Ìgbò máa rí ọmọ asáré àbí tó pé àwọn wo tọmọ Yorùbá mọ́ra wa lára ẹ bá wa gbóhùn sókè sà orí ẹ̀ tí ẹ kó ètò Yorùbá wòye Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ fún wa o ìyá gbogbo wa ní àdẹ̀níwá yín ti pẹ̀lú ògo Ọlọ́run ṣe rí àwọn ọmọ Yorùbá wọn ò mọ̀ pé nǹkan tó wà nílẹ̀ nísìn
ọgbọ́n ṣe. Number one, èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan mò ń bínú sí bàbá Tinubu tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ìgbà tí mo wá jókòó tí mo rí gbogbo nǹkan tó ń ṣe mo gbọ́dọ̀ reason pé bàbá yìí débẹ̀ bẹ́ẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe tí òun ò bá débẹ̀ ní Yorùbá ta la tún lè mú pé kó wá ṣe kinní yẹn. Mẹ́wàá Sunday Igboho jáde nígbà tí wọ́n rí gbogbo bí wọ́n ṣe ń pa àwọn èèyàn kó tó di pé Tinubu débẹ̀ gan ó ní àfi ká máa lọ tí wọ́n bá nílè dákẹ́ láti máa pa wá. Òun ló jẹ́ kán ba gbogbo property ọmọkùnrin yìí jẹ́ tán ṣe oríṣiríṣi. Wàhálà tí ẹ̀yin Yorùbá wuyì àti gbogbo àwọn fans àti wà tá a ṣe òun ló ń lọ lọ́hùn yẹn. Ẹni yẹn wá wò pé wẹ́ kò sí nǹkan tá a fẹ́ ṣe àwọn bàbá tí wọ́n bú tó jẹ́ àwọn ọba yìí wọ́n wá make sure pé wọ́n dìde wọ́n ṣe gbogbo ẹ̀. Àbóyè yín sìn Buhari tó lo 8 good years tó bá nǹkan jẹ́ gan wàhálà tí wọ́n fojú Tinubu rí kò rí. Bẹ́ẹ̀ni. So èmi ò expect kí Máyégún wá jáde kó wá máa sọ ọ̀rọ̀ àti Sowore but I don't know mi mọ nǹkan tó ń ṣe wọ́n bóyá ìpè ló mọ́ àwọn Yorùbá ni o kì í ṣe gbogbo Yorùbá àwọn èpè mú Yorùbá Májíyégún lè pè mú àná yẹ pé ní Máyégún mọ́ Májíyégún ẹ fi mad lórúkọ ẹ̀ MAD kẹ wá fi yégún sí. bẹ́ẹ̀ inú mi dùn pé tóun bá sọ pé òun níwèrè lórí ẹ̀yin kan wà tó yẹ pé ẹ máa fún tán láì bá ṣèǹjì ni kí ló dé. Number one wọ́n ń pa àwọn èèyàn nìbàdàn wọ́n ń pààyàn lẹ́kìtì wọ́n ń dún àwọn ìyá àgbàlagbà pa nísìnyí nígbà tí ọ̀rọ̀ wọn security or no security tó bá ṣẹlẹ̀ ń sìn láì tẹ̀ tí ìbẹ̀rẹ̀ rárá a rí ọmọ Fúlàní tó ń sọ pé nígbà tí Sunday jáde ń sìn ẹ̀rù ń bà wá o so kó ṣá máa lọ disturb àwọn Fúlàní kì í ṣe gbogbo Fúlàní ní gbá o kì í ṣe gbogbo Fúlàní kíní gbogbo kíní náà dẹ̀ ń wò ní east lọ́hùn náà ń wò ní north lọ́hùn the only area àtẹ́fẹ́ kan fẹ́ bẹ Sunday fún ni pé kó máa sọ pé òun sọ ọ̀rọ̀ àbóyè yín sì nítorí àwọn ọ̀rọ̀ ẹ̀ ó ní weight tóun ò bá mọ̀ so àwa follower ẹ̀ dẹ̀ pọ̀ then pé kéèyàn kan máa wá campaign nígbà kó máa campaign làwọn èèyàn kò ní ìdí ẹ̀ àbóyè yín sì ọ̀rọ̀ security ẹ̀ kọ́lọ́n jẹ́ kó bọ́ sí tó bá ti bọ́ sí kán guide gbogbo ibi tó yẹ kán guide so fún safety kọ́lọ́n Elédùmarè lọ́jọ́ ìní kó bá ràn lọ́wọ́ kó dẹ̀ ran ẹ̀yin Yorùbá wuyì náà lọ́wọ́ kọ́lọ́n bá wa dúró tì yín kò ní fi ilẹ̀ gbà kankan ẹ ṣeun mà ẹ rà mà. Olóyè Ìgbòho ọ̀rọ̀ yín ṣe gbọ́ ọ̀rọ̀ yín máa ń ní weight ọ̀rọ̀ yín máa ń ní kìmí Máyégún ò lè sọ̀rọ̀ nsìn kí newspaper gbé èmi gan ò lè gbé tẹ bá sọ̀rọ̀ nsìn Punch àgbà Aláròyé àgbé léyà àgbètò wọn agbègbè ló máa gbé àní ẹ bá sọ̀rọ̀ bẹ̀ ọ̀rọ̀ yín ẹ yẹ kó ní limit ẹ má fi threat sọ ní ẹni ọ̀rọ̀ yín Òbí lè campaign anywhere Àtíkù lè campaign anywhere ó dìpẹ́ ní oṣù tí Tinubu wá ṣe náà máa fi dìbò fún ẹ bá gbóhùn sókè sà. Ẹ ṣe gan ni Yorùbá Wuyì ẹ jọ̀ọ́ mo kàn fẹ́ sáré nípa ọ̀rọ̀ Máyégún tó ń sọ̀rọ̀ sí olóyè Sunday Igboho ìwà tó wù yẹn kí àwa Yorùbá tó kù náà ká máa fi kọ́gbọ́n ni we always have to adjust ourselves and recalibrate ayé yìí kò sẹ́ni tí ò kì í ṣe mistake but ẹni títí ẹ burú lẹni tí ò lè recalibrate tí ò lè adjust. Ṣé rántí bàbá tó ń pè ní Samuel Ekpa àbí kí ló ń pè ṣé mọ̀ pé Biafra kìíní ló ń ṣiṣẹ́ fún ṣebí ìgbà tí wọ́n gbé abẹ́ ìrántí tí ó wọ̀tẹ́ ṣé mọ̀ pé ní content creator lòun òun ń ṣe Biafra. tó bá pẹ́ Sunday Igboho ló sọ pé content creator lòun kódà. ṣe ẹ ti get point mi ẹ ṣe gan ẹ ti get point mi another point ni pé Igbo mélòó ló drag bọ̀bọ̀ yẹn down lẹ́yìn tó sọ̀rọ̀ Igbo mélòó ló drag ẹ̀ down wọ́n ya pamọ́ ni wọ́n gbé pamọ́ wọ́n dákẹ́ wọn sọ̀rọ̀ ẹ wo àwọn Máyégún àwọn Sowore bó ṣe ń sọ̀rọ̀ Ìgbòho so ibi tí mo fi sọ pé àwa Yorùbá náà ká kọ́gbọ́n kì í ṣe gbogbo nǹkan lè wọ́n máa ń sọ̀rọ̀ wàá ronú ẹ àwọn Igbo bo Samuel Ekpa mọ́lẹ̀ wọ́n bó pa síbẹ̀ ẹ lè gbọ́ kọ́ máa sọ̀rọ̀ ẹ̀ láì dá mọ́ anything àwọn Igbo wá instigate àwọn èèyàn tiwa kọ́ máa sọ̀rọ̀ Ìgbòho láì dá ọ̀rọ̀ tẹ́mi fẹ́ sọ jù yẹn lọ Yorùbá Wuyì ẹ máa ń ṣe lọ ẹ sọ fún Sunday Igboho pé kọ́mọ̀ kan tó máa sọ ẹ fi ṣẹ́jú kan sọ 30 seconds wọ́n ti lọ. Kí ló dé Samuel Ekpa ó ní kíní lòun content creator àwọn ọmọ Igbo drag ẹ kó Sunday Igboho ló sọ ni ẹ ti fẹ́ kú sórí íńtánẹ́ẹ̀tì fún agbóhùn sókè sà.
bàbá gbóhùn sókè ẹ tó bá ti ń pè ẹ tó bá ti pè lẹ́ẹ̀kan ẹ stop ẹjọ́ sá bàbá mi ẹni sùúrù àjọ ń ṣètò ní ẹni sùúrù sà. amaduro ti gbogbo wa. àṣẹ ìdùnnú ẹni sùúrù sà ẹjọ́ ẹ̀yin tẹ́ ń pè lórí fóònù tẹ́ bá ti pè lẹ́ẹ̀kan ẹ stop a máa pè yín padà tó bá ti kàn yín please stop 267 please stop ẹjọ́ ẹ stop ẹ má bínú mà ẹ má bínú sà ẹ má bínú mọ́ ọ̀pẹ́ fẹ́ sọ̀rọ̀ ẹ má bínú mọ́ appreciate you thank you for the love you have for me àbáwẹ́ bá gbóhùn sókè sà. ok ẹ kú iṣẹ́ náà ọlọ́run adúró ti gbogbo wa á dẹ̀ dúró ti gbogbo ọmọ yorùbá lápapọ̀. lákòókò gbà tí mo rí fídíò yẹn tí olóyè sọ pé òbí ò gbọdọ̀ wá campaign Atiku gbọdọ̀ wá campaign lẹ́yìn I felt very upset. Inú mi gan ọdún. Mo ní yẹ kí olóyè ti gbọ́n ju gbogbo báyìí lọ náà. Why is he talking like this? Gbogbo àwọn nǹkan tó wá ń ba nílé mẹ́sàn-án mẹ́wàá tí wọ́n ń ti ọ̀rọ̀ bọ́ lẹ́nu tó ń sọ̀rọ̀. Gbogbo náà kọ́ ló láìkí ẹ. Ọlọ́run má jẹ́ kí ọ̀tá ṣọ́ wa mú. Gbogbo náà kọ́ ló láìkí ẹ. Ó yẹ kí Yorùbá ẹjọ́ ẹ má bínú bẹ́ẹ̀ sọ pé ẹ fẹ́ máa bá wọn sọ̀rọ̀ yẹn. Mi ò rò pé ó tí ì tó because nínú gbogbo àwọn tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí social media ẹ̀yin nìkan lè fẹ́ jẹ́ pé àwọn èèyàn tún ní trust nínú wípé ó máa ń sọ òótọ́ ọ̀rọ̀ because gbogbo ìgbà tí Yorùbá nation ń gbóná gbogbo àwọn tó jáde ńgbà yẹn tó jẹ́ sọ̀rọ̀sọ̀ àwọn mélòó ló kù ń sìn àwọn mélòó ló kù sí dáhùn rí ń sìn there are nobody anymore. Tó bá ti ṣe ẹ̀yin and 1 or 2 people tó ṣì ń sọ̀rọ̀ Yorùbá nation yìí but just put that one aside olóyè Sunday Igboho tẹ́ bá ń gbọ́ mi ẹ rọra máa sọ̀rọ̀ ara sì wà lójú yín gan all over the world tẹ́ bá wúkọ́ ojú wà lára ẹ̀ ẹ tún Yorùbá yín sọ. wọ́n máa multiply ẹ̀ ni tẹ́ bá so wọ́n máa multiply ẹ̀ ni. Ẹ ṣọ́ra ipò ẹlẹgẹlẹ wà báyìí lọ́wọ́lọ́wọ́. God bless you sir. ipò ẹlẹgẹlẹ wà gbogbo nǹkan tí wọ́n sì ń fún yín ní go ahead fún tó sì fún yín tẹ̀sí rí green light lórí ọ̀rọ̀ security tí wọ́n fẹ́ gbé fún yín tí wọ́n tí really approve ẹ̀ inú àwọn èèyàn ò dùn wípé wọ́n tún fún ní security báwo ló ti wá báwo ló ṣe so there are a lot of ways tó ń fi wọ́n láti fi mú yín wá sílẹ̀. So you have to be very very careful. Àgbàlagbà ní ẹ̀ ń ṣọmọ kékeré mọ̀nà pẹ̀lú gbogbo nǹkan tó ju yín ti rí láyé yìí. Not even to talk about 4 years in exile. Tẹ́ ẹ lè délé, tẹ́ ẹ lè ṣe bó ṣe wù yín. Nísìnyí ayé tí wàá gbà yín, ẹ má wàá ba chance tẹ níyì jẹ. Yorùbá nation ò tí ì kú o. Yorùbá nation ò kú o. Ìjọ tí Yorùbá nation bá máa dé tí gbogbo wọn máa gbà, ó dín kan lé ní o. Ó ti wà ní àkọsílẹ̀ o. Ó dẹ̀ ti wà ní àsọtẹ́lẹ̀ Ọlọ́run so but pẹ́ndì tí Yorùbá nation máa fi dé ẹ ṣọ́ra ṣe ẹ ṣọ́rọ̀ sọ ẹ wà diplomatic ní gbogbo ọ̀rọ̀ yìí tẹ́fẹ́ sọ then for Mayegun is a cow leg I was one of his followers tẹ́lẹ̀tẹ́lẹ̀ but ìjọ tó ti sọ̀rọ̀ sí bàbá Akíntóyè pẹ̀lú ìjọ ìlò ti wọṣọ àbùkù. Ìjọ tó ti wọ sọ̀rọ̀ sí bàbá tó yẹ pẹ̀lú bàbá kejì yẹn Professor kí lorúkọ Adéníran àti ìjọ yẹn mo ti. ó dẹ̀ ń bú àwọn bàbá yẹn kíní kan rádarà dákò ṣáájú kò fáyìn kọ́bọ̀ orí wọ́ lọ́wọ́ lọ bí àrùn tó yọ yóò oṣù mẹ́fà. mo ní ọmọ ọdún mélòó ni àwọn tó ti bí ẹ lọ́mọ dànù. Nonsense. wọ́n lè bọ́ àgbà náà look at the way you brought them on social media and start insulting their integrity. Bàbá ẹ̀ gan òun ọmọ bàbá ẹ̀ nígboro bọ́n ṣe máa bàbá yìí náà. Àwọn tó mọ bàbá àtìyẹ tó bá ṣe wèrè tá bá gbé wọn sórí péjì àwọn wo onílẹ̀ dúró láàrin àwọn ọmọ Ìgbò òkúkú mọ Yorùbá wọn á depo sáàlà fún ẹni ó ya wèrè rí ni. Kọ́mẹ̀ntì mo èmi mo fi kọ́mẹ̀ntì. ẹ bá wa round up jàre. Kọ́mẹ̀ntì Fájuyì yẹn èmi mo kọ́ síbẹ̀ Fájuyì gbà kó Àgún Ìrósì kú ni náà ṣebí lẹ́tà làwọn ọmọ Ìgbò tó sọ pé Fájuyì ló sẹ́ẹ̀tì Àgún Ìrósì up so Mayegun tó rò pé bóyá òun náà followers láàrin ọmọ Ìgbò wọ́n á yẹ at the end of the day but ikọ̀ tí mo fẹ́ ká ṣe ni pé tó bá tún ti mention Olóyè gbogbo a máa dà lọ sórí péjì ẹ̀ a máa mú péjì yẹn wálẹ̀. àwọn oníṣe yẹn tó bá ti sọ́dọ̀ tó bá ti mention Olóyè àwọn máa jáde fún ẹ àwọn máa kàn ẹ́ níbi tí ò dáa a máa fi gígùn ojú egbò fún ẹ
obìnrin lèmi o obìnrin bàbá mi sọ̀rọ̀ kan bàbá mi ní tí ọkùnrin bá jí láàárọ̀ wọn lọ́ máa wọ ṣòkòtò máa wá fi okùn sí àbí kó lo bẹ́ẹ̀tì wọ́n ní ṣé mo mọ̀ túmọ̀ ẹ̀ mo ní mi mọ̀ túmọ̀ ẹ̀ ṣẹ́yìn tẹ́ ń wò mí náà ṣe mọ̀ túmọ̀ ẹ̀ wọ́n tóbi bá máa rìn láti bí síbẹ̀ yẹn wọ́n lè tú aṣọ ẹ̀ lẹ́ẹ̀mẹ́fà èyí tá bá mọ̀ túmọ̀ ẹ̀ ìdí tí obìnrin máa fi ń tú aṣọ ró lẹ́ẹ̀mẹ́wàá ìdí tọ́kùnrin máa fi bẹ́ẹ̀tì fi ṣòkòtò ẹ̀ ẹ bá mi kọ́ sí comment section bàbá igbóhùn sókè mò ń bọ̀ wá báyìí ẹ̀yin orí TikTok mo ti gbàgbé ni o bẹ̀tì lẹ́yìn ẹ̀yìn nǹkan tèmi sọ ni pé bó ṣe sọ pé òun ò fẹ́ wọn yẹn bẹ́ẹ̀ ṣe condemn mi náà condemn that is number one. Number two, bó bá ṣe wù wá la ṣe lè gba Yorùbá nation wa kò kàn wọ́n. Number three, ìgbà tí a ní ìdí èèyàn àárí olóyè Ìgbòho iná ló jáde síta if not so by now wọ́n á ti declare ilẹ̀ Yorùbá as the hard nation ní 2019-2020 wọn yẹn nǹkan tí n fẹ́ sọ nìyẹn kàn fi wálẹ̀ bó ṣe wù wá la ṣe máa fight right wa mẹ́tọ̀dù tí wọ́n yóò bá mẹ́tọ̀dù títí wọn ò bá ti fi wá mú kàn fi wálẹ̀. àwọn ò lè bá para wa náà. no mi ń ṣe ẹranko kí gbogbo àwọn ọmọ tí mo bí ìsìn nígbà tán lọ sí yunifásitì kí n wá kó wọn síta kí n jẹ́ kó ló bùkù. nẹ́tíwọ̀kì yìí ti lọ wọ́n lè ti ń sọ̀rọ̀ lọ nẹ́tíwọ̀kì yìí ti lọ. Mr. Stone bá wa gbóhùn sókè àwọn ò lè má para wa a lè má para wa má díyegun if you dey carry your madness yẹ kó gbé lọ síwájú má gbé dọ́dọ̀ Sunday Igboho ọ̀rẹ́ ìsìnkú ẹ máa yẹ o ẹ máa ti pè mí sìn ẹ bá wa gbóhùn sókè bàbá mi ẹ bá mi gbóhùn sókè ó ń bá gbóná sí ẹ wáyé ti ara ẹ. ẹranko ẹ̀dá ni ẹni tó bá ti jẹ́ ẹranko lè máa wúwo ẹranko ọmọ ẹran lè máa wúwo ọmọ ẹran ẹni tó yẹ kó kẹ́kọ̀ọ́ lára igi ọ̀pọ̀tọ́ ibo láyé mi dé ibo láyé mi ń lọ òun lọ rẹ ìkó tí ìmọ̀ bí táyé ẹ̀ ń lọ èso tere èjì tere tó rí yẹn ó ti jẹ́ kórí ẹ̀ wújú ṣe apá ẹ̀ lọ. ẹ mọ̀ pé ẹni tí ó mọ̀ pé ó máa débì kan ni ẹ tó ń sunkún torí one plot of land tó wà nínú gbóúnjẹ. anyway anything bàbá olóyè ọlọ́run ní jẹ́ ká yẹ orí yín mú ẹ ti gòkè ẹ̀ ní jábọ́ ọlọ́run ti tún yín sílẹ̀ tó bá lòun fẹ́ dé yìí ọlọ́run ó tún dé padà ni. àṣẹ. ẹ jẹ́ ká ṣọ́ra fọ́rọ̀ ẹnu bàbá olóyè ìtò ń bá jáde lẹ́nu yín lára yá wí. bẹ́ẹ̀ni. ìtò bá jáde lẹ́nu yín lára yá sọ. bẹ́ẹ̀ni. bó bá tutọ́ sílẹ̀ lásán wọn á lọ ti tutọ́ sílẹ̀. bẹ́ẹ̀ni. tó bá yaṣọ lásán wá níṣọ́ ẹ̀ lòórùn báyìí. bẹ́ẹ̀ni àti sọ fọ́lọ́yè. gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ kó o tún faṣọ kó o tún fakọ sí wọn á ní abẹ́ẹ̀rí akọni kò mọ̀ jù yẹn lọ. bẹ́ẹ̀ni. bàbá olóyè ẹ̀ náà sùúrù sí ẹ má jẹ́ kí wọ́n kọ́ má ti bí ọ̀rọ̀ kọ́ má ti bí ọ̀rọ̀ kọ́ má fi mọ́ta wa ẹ má jẹ́ pè mọ́ yín. ṣe rí ọ̀rọ̀ tẹ́ ń sọ ọ̀rọ̀ bàbá olóyè ọ̀rọ̀ yín heavy tẹ́ bá sọ́lẹ̀ báyìí bíi pé bó ń ṣe ẹ̀ ní àwọn èèyàn máa mú pé ta ló sọ̀rọ̀ yìí ẹni ló sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ sọ́lẹ̀ yìí sìn ó sì máa jà fún gbogbo ọ̀sẹ̀ pátá ọ̀sẹ̀ tó ń bọ̀ pátá ọ̀rọ̀ yín náà máa mú lẹ́nu ẹ wáyé máa jí ọmọ tí wọn kọ́ ọmọ tí ó dúró gbẹ́kọ̀ọ́ tó kàn rí opportunity tó sáré gbèjà tó wá rẹ́ nìkan tó ń ṣe láàánú ó wá wò wípé àwọn àgbàlagbà ẹ ló lè máa fi ta yín jẹ́ kájọ máa wò ó ṣebí wọn náà dàgbà wà rọmọ kékeré tí ó fi wọn náà ta yín ìgbà yẹn wàá tá wá dún ẹ àwa ní àmì ìjẹfà àwọn bàbá àtẹmí ta yín gbẹnu ẹ sọ ó fà wọn tójú bàbá ẹ ó fi wọn ta yín ó dà ó tún sọ̀rọ̀ sí wọn bàbá olóyè mo tún bẹ̀yìn lẹ́ẹ̀kan sí gbogbo ọ̀rọ̀ tẹ́ bá máa sọ ẹ jẹ́ kó wà minimize kẹ́kọ̀ọ́ ra sọ díẹ̀ tó bá ti mẹ́nu ẹ̀kọ́ ra dákẹ́ ibi tẹ́ ẹ lọ jókòó sí ìsìn àwọn èèyàn mọ ibi tẹ́ ẹ jókòó sí wọn mọ tẹni tẹ́ ẹ ṣe ọ̀rọ̀ yẹn rújú mọ́ wọn lójú ṣùgbọ́n àwọn ẹ̀mí Yorùbá mọ̀ pé tiwa náà lè ṣe ń ṣe. ẹ ṣe bá wa Mr. Olas ẹ bá wa on mute Olas ẹ on mute ẹ ṣeun gan God bless you. ẹ kújọ mẹ́ta. jọkàn pẹ̀lú. ọkọ náà olóyè èmi kàn máa olóyè kékeré ní níwọ̀n balẹ̀ mi kàn máa lo olóyè ní tiwọn olóyè gẹ́gẹ́ báwọn yẹn ti ń sọ ẹ jẹ́ ká take it easy torí pé kí ni ìgbà tí àwọn ọmọ ìrankíran ọjọ́ kìíní àná tí wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ ààrẹ ní ẹ̀kọ́ jáde kọ̀ pé tí wọ́n ń sọ pọ̀ jù tó ti yẹn ààrẹ ní ẹ̀kọ́ jáde pé. iná ń bí kánú ní ìrántó ní kọ́ lọ pa gbogbo ọmọ ìwà tó ń pè wá ní fún olórí ibú mádìégún kò sọ̀rọ̀ ń gbà yẹn ẹni òfò. including by election nígbà tí wọ́n ń tán ọmọ ọkùnrin tí wọ́n ń sọ sọkúsọ ńgbà yẹn sí ẹ tó jẹ́ àbá tí wọ́n ń gbà yẹn ààrẹ ní ẹ̀kọ́ tó sọ anything but olóyè òsì kan tí ó kàn tètè easy torí pé kí ni ọ̀rọ̀ tí wọ́n tó máa sọ̀rọ̀ kan gẹ́gẹ́ bí bọ́dà mi ti sọ oṣù kan ó sì ń jà ńlẹ̀ ni o
kí ààbò tìkẹ̀ yìí sí ṣé wàá rí nípa ti bí Máyégún àti Sowore ṣé rí Máyégún tiẹ̀ náà kókó ọbẹ̀ ti ó ti expire ni o tó pé kí ni gbogbo wọn kò sínú gbogbo tó pé wọ́n ń gba owó lórí social media lórí pé ní wọ́n sọ̀rọ̀ lórí olóyè ńgbà yẹn wọn ò gbàdúrà kan lóyè ò ní freedom wọn ò gbàdúrà kan lóyè ò ní ṣé rí freedom tó lóyè níyẹn lásán ìbànújẹ́ ló jẹ́ fáwọn ẹlòmíì o ìbànújẹ́ gidi ló jẹ́ fún wọn tó gbọ́n wọn pé kó sí kókó ọbẹ̀ mọ́ ọmọ kékeré sọ pé ẹnu àgbàrún ni ṣe bí òun náà fẹ́ dàgbà kí Máyégún múra sí i àgbà tó Máyégún tó ti bú àbákẹ́ tó yé àgbáyé ló ti ń ṣiṣẹ́ àgbáyé ló ti ń ṣiṣẹ́ dáadáa ó gbẹ́dá ogun fúgà tó wá sí ìgbà yẹn náà kò sí nǹkan gidi kankan tó ń sọ mọ́ tí táwọn èèyàn fọ́lọ̀ rẹ̀ mọ́ àwọn ọmọ Yíbò ló ń ṣiṣẹ́ fún everybody kan kò ní ìdíkà ìbọdọ̀ àwọn ọ̀rọ̀ dáadáa kò ní ìdíkà. ó tiẹ̀ lè ṣiṣẹ́ fẹ́ níbọ̀dì tó bá wùn bẹ́ẹ̀ kó máa wá gbé Olóyè sórí àtẹkùn máa faṣọ ọmọ ya mọ lára yẹn Máyégún mi ìfẹ́ ní tàbá yẹn ta tí bá mú ẹ sọ́wọ́ Máyégún tí bá mú ẹ sọ́wọ́ ẹ̀jẹ̀ àgbẹ̀mọ́ mi lọ́wọ́ lórí íńtánẹ́ẹ̀tì tí bá mú ẹ sọ́wọ́ lọ́wọ́ Olóyè Sunday Igboho tí a ta mọ́ mi lọ́wọ́ tí a yẹ̀ mọ́ mi lọ́wọ́ tí bá mú ẹ sọ́wọ́ máa go deeper fún ẹ tẹ́ pé wàá rò bí o ṣẹ́ ṣòyà lórí íńtánẹ́ẹ̀tì ni ẹ má bínú. Hello Yorùbá wo. Ẹ máa gbọ́ sókè bàbá mi ẹ̀ ní dààmú. Ẹ má gbọ́ wa nínú ilé sá o, ẹ má gbọ́ wa nínú ilé tẹ́ bá ti pè wá báyìí. Fóònù yìí ni kí wọ́n fi bá wa sọ, ẹ má tún gbọ́ wa lórí tẹlifíṣàn àbí ẹni àbẹ́ yẹ sá, ẹ bá wa lóhùn tẹ́ fi ń gbọ́ wa yẹn sá. Ok. Ṣé ẹ nípa ọ̀rọ̀ Máyégún àbí Wèrègún? Wèrègún lorúkọ ẹ̀, Wèrègún. Yà Wèrègún yà nípa Wèrègún Jẹ̀bú. Alátẹnujẹ ni nǹkan tó fẹ́ jẹ lọ ló ń wá ó rò pé bọ́yá èrò máa fọ́ lóhùn kó dẹ̀ mọ́ pé àbùkù lòún kàn gbogbo Yorùbá bá ti lè fojú sí lára kò síbi tó lè lọ ọkàn máa tẹ́ra ẹ̀ ó kàn tiẹ̀ ti tẹ́ra ẹ̀ ná ẹni tó bá ti lè sọ̀rọ̀ sáwọn lídà Yorùbá ó ti tẹ́ra ẹ̀ ìyẹn lọ báyẹn secondly lórí ọ̀rọ̀ Màdúgùrí para wọn níbẹ̀ ṣe mọ̀ pé tẹ̀lé bá a ti máa ń sọ lọ́dọ̀ wa wọ́n ní mọ́là méjì àti Yorùbá kan ló wà níbẹ̀ tó bá di jára wọn náà pa níbẹ̀ yẹn ẹ fi wọ́n sílẹ̀ wọ́n fẹ́ fi da ìjọba Tinubu ni. We all know that. Kí lẹ sọ. àmọ́ yẹn wọ́n fẹ́ bà ìjọba Tinubu jẹ́ tẹ́ bàbá tàbí wọn máa jábọ́ náà lọ́dún. Wọ́n fẹ́ fi bà ìjọba Tinubu jẹ́ ni ẹ jẹ́ kán máa para wọn population wọn gan pọ̀ jù àwọn làlùmọ́jìrì ẹ jẹ́ kán dínkù tí Yorùbá bá ti kú bẹ́ẹ̀ kò kàn mí o tí Yorùbá bá ti kú bẹ́ẹ̀ tó bá ti jẹ́ pé àwọn mọ́là ló ń para wọn kán máa bọ́ǹbù ara wọn bye bye kán máa para wọn bó ṣe jẹ́ nìyẹn. ẹ tó bá ti wọlé kó bá wa mute o ẹ má yẹ ká máa sọ yẹn fúnra wa fọlọ́n bá bẹ̀ yín o tó bá ti wọlé kó bá wa mute o. Hello. ẹ bá wa gbóhùn sókè sà. Hello. ẹ gbóhùn sókè sà àti pé kọ́ yín. Mọ́mí mi Yorùbá òye ẹ̀ka sàn àbí ẹ̀ka ọ̀rọ̀ dẹ̀yìn. Nǹkan tẹ́mi kọ́ fẹ́ sọ lórí ọ̀rọ̀ bàbá Sunday Igboho ni pé ẹ ló ṣe ń gbọ́ mi. Àwa pẹ̀lú yín à ń gbọ́ yín dáadáa. Ọ̀rọ̀ tẹ́mi fẹ́ sọ ó different gan. Nǹkan tẹ́mi kàn sọ pé bàbá Sunday Igboho náà they need to take it easy ní pé ẹ mọ̀ everybody ló ti mọ bàbá yìí internationally wọ́n fún wọn respect gan or something like that tó má jẹ́ tí respect yẹn gan tó tún wálẹ̀ or something like that tó mọ ọ̀rọ̀ tó máa sọ or something wọ́n àwọn Máyégún yẹn ẹ fà àwọn Máyégún lẹ̀ àwọn Máyégún ní kankan tó wẹ́ fi show ṣe or something like that àwọn Ìgbò ni Máyégún jà fún ó apá rẹ̀ lòun náà jà fún Máyégún jà fápá rẹ̀ ni tó ṣe yẹn àwọn Ìgbò fún lówó gan ó rówó through social media understand nǹkan tí mo wí because èmi ni màá bá ti fún bàbá Sunday Igboho because bàbá ló jẹ́ sèmi mo dẹ̀ láìkì wọn gan mo láìkì bàbá gan but tó ṣe sùúrù
Emo ní tó máa support APC, emo ní tó máa support, everybody have right because democracy everybody have right láti support tó tẹ̀tẹ̀ tún no support APC but everybody ní right láti support èèyàn tó fẹ́ hùn but tó máa gbé kínní sórí because ẹ bá wo ìjà tẹ́tí jà láti ilẹ̀ ẹ jà pé tó máa pa àwọn èèyàn òun tẹ máa pa táwọn Fúlàní máa pa àwọn èèyàn àwọn ọmọ ni ìjà tẹ́ ń jà nìyẹn àkíní yìí ó dẹ̀ ń gẹ́ wọ́ọ̀tì sí ó ń gẹ́ wọ́ọ̀tì every day but ẹ má ti torí nǹkan yẹn tẹ wá gbé ọ̀rọ̀ politics sórí ẹ máa ro bí tẹ́tí ẹ máa ro tẹ́ ń bàbọ̀ táwọn èèyàn ṣe ń fún yín respect tó tẹ máa ro politics aside ẹ lè máa sọ̀rọ̀ ìpéyàn báyìí lẹ́ni lẹ́ support ó dẹ̀ nídìí tẹ́ ẹ support.